It's a beautiful day. This is Lake Ending. So in this video, I want to share with you how I discovered a suspended lake in Etan, Ekiti, Kwara State. So I was told about a mystery water on a rock. At first, I thought it was a stream or a river, but when we get there, it's turned to a suspended lake, something similar to Apaobitan. This rock is called Oluta Rock, and the suspended lake on it is called Apaobitan. Apaobitan is a new wife. Why is it called Apaobitan? Let's listen to the old man. Nígbà tó débẹ̀ ó ti pọn mi wá kú síbẹ̀ kò tó tá wí gbìn gidi. According to the old man, it is a tradition in their compound that all the new wives take water from this suspended lake. But one day, a wife was sent here and she fell into this lake. This is how the lake named Apaobitan. Nísìnyí orí àpáta mi. Sẹ́kùnrin tí ìyá níbi gan gidi kì í ṣe bóyá pólù mẹ́ta ló lè dé sálẹ̀. Kò sí pé Pólù mẹ́ta kò lè dé sálẹ̀. Gẹ́gẹ́ bí ìsàré báyìí òun ló rí. Gẹ́gẹ́ bí ìsàré báyìí òun ló ti ṣe. Kò sí ẹ̀dá kan tó lè débẹ̀ nísìnyí tó ní mọ̀ pé. So we discovered that there is another suspended lake in Etan, Ekiti of Kwara State. So this is why I'm here, and I want to share it to the world. Òkúta ń gbilẹ̀ síbẹ̀. Lẹ́yìn ìgbà ọ̀hún, gbogbo omi tí wọ́n bá pọn tí wọ́n bá fẹ́ pọn níbẹ̀ kò sẹ́ni tí ó tó lè fi yè tára rẹ̀ ní bó ṣàìsàn tí gbúdọ̀ gbà mí. Thank you for watching that. But that is not all. On our way back, we met a prophet that took us around and showed us more attractive formation of this rock. Let's watch. Wow. Àwọn kan wà tó jẹ́ yàrá ńlá kan wà mí. Tó yàrá ẹ̀kọ́ wà ń bẹ̀ yẹn. Ibi tí ẹ̀kọ́ gbé. Ẹkùn Nígbà yẹn. Lábẹ́ afárá òun ni bàbá fẹ́ wà wù lábàlá. Kí yàrá báyìí lọ? Kí yàrá báyìí? Àwọn bàbá wa ti pa dádì rẹ̀ bàbá dádì rẹ̀. Tí inú wò tí mò ń sọ náà yẹ ẹgbẹ́ ló wà níbẹ̀. Ẹ̀kọ́ báyìí. Ó máa tún pè wá dé. Tọ́. Túbọ̀ tó pọ́ koríko kúrò díẹ̀. Sọ̀rí ọkùnrin gan ọ̀tíráyò. Ṣé ìdí bá rìn òun? Ṣé what next? Ó dá ẹ mọ̀ pé ìlú pàtó àbí ìdí ò bá rò pé ìyá lẹ́la ni. Ṣé ẹ fẹ́ tẹ̀lé mi àbí? Ẹ máa bọ̀. Kẹ̀kiri bẹ́ẹ̀ jẹ́ èmi ò wọnú ọmọ kíní ìṣẹ̀wò ṣe jírí ọbẹ̀ ìjọ kan ẹ ò lọ gan tẹ́ ò lọ ìpín náà nì. Mo ń bọ̀ ọ́. Sẹ́tìrí. Ó mọ̀ ní pé èèyàn kò sẹ́ẹ̀dí abala tó ń yẹ ní ìwò kan tí mo wú wà. Àwọn táwọn bẹ̀rẹ̀ fọ́sọ̀ ní ẹni wa. I cherished everything I saw on this rock, and I think it's worth promoting. This is why I'm bringing it to you all. Together we can explore this place to show it to the world that Nigeria is blessed, and Etan Ekiti is home of tourism, and our people are friendly and hospitality. Olùwẹ̀ ó jáde bẹ́ẹ̀ bọ́ọ̀sì yẹn lọ jáde bẹ́ẹ̀ ẹ ó ìwò wà ń bẹ́ẹ̀ ní bọ́ọ̀sì yẹn lọ jáde ní iwájú.
dé tó kó lọ fún demo stop tó fẹ́ stop at the lane. Báwo lè ṣe wà? Àléwọ̀ ẹ̀kọ́ sẹ́yìn tán. Àmọ́ ẹ ti rí díẹ̀. Hi. Thank you for watching. What do you think? Do you like it? Please comment, like and share to encourage me to do more. Thank you. See you later.